kí wàá kú dédé àsìkò yìí jákèjádò àgbáńláyé níbi tẹ́ ẹ ti ń wo ìkànnì Jígí Alára ìkẹrìnlélógún ìkànnì tó ta gbangba yíká ilé ta gbangba yíká oko. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Ìbà ọmọdé ìlú, ìbà àgbà ìlú, ìbà ọkùnrin ìlú, ìbà obìnrin ìlú. Ó ń lé mọ kágò kí n tó wọlé àgọ́ àlà, ewúrẹ́ tó wọlé tí ọ̀kágò àdẹran àmúso, ìran àwọn àgùntàn tó wọlé tí ọ̀kágò àdẹran àmúso. Mo sì bá ìlọ́kùnrin, mo sì bá ìlóbìnrin, mo sì bá gbogbo àwọn àgbààgbà. Ẹ má jẹ́ kí n fọ́ mọ̀gàmọ̀gà tútù àti dídùn ní kọ́ mọ́ tẹnu mi jáde. Àrẹ̀mọ Rájí Àbáyọ̀mí ló kọ mi, mo sì ń kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa tá a pè ní Ìfádùn lẹ́sìn. Ètò yìí níbẹ̀ la ti ń ṣe àlàyé àti ìfihàn gbogbo àgbáńláyé ohun tí Ifá ń sọ. Àtúntún arére pàgọ́ yí bàbá mọ̀gánná ekunlẹ́kún sọ fún toko ètò tí a ń fẹ́ dé nìkan ní Jígí Alára kẹrìnlélógún ètò tó ńlá nínú yẹ nípa ẹ̀sìn Ifá. Ètò Ìfádùn lẹ́sìn rèé o, ètò Ìfádùn lẹ́sìn rèé o, ètò Ìfádùn lẹ́sìn ti dòde, ètò tó ńlá nínú yẹ nípa ẹ̀sìn Ifá. Ètò Ìfádùn lẹ́sìn bàbá ni àlèyé ni bàbá ni. Ó dé ètò Ìfádùn lẹ́sìn yọ bí ọjọ́ ó lálẹ́ bí òṣùmàrè. Ìfádùn lẹ́sìn ètò ọba ètò lóògbòde o. Ògèdè ẹ wo bírí ẹ fòkè bọ̀ ẹ kú àmójúbà ìtòkè ìtòkàn Ìfádùn lẹ́sìn lórí ìkànnì Jígí Alára. Ifáníbà bádògùn dàmúrò gbè sílẹ̀ ọmọ wa fẹ́ jẹ ọmọ wa fẹ́ mu ọmọ wa fìdí ọ̀sìn balẹ̀ nímọ̀ rẹ̀ ìfàdé tòní adífá fún Elédùmarè ọba sọ̀rọ̀ bàtà kárí ayé bó bá sọ̀jọ́ àsọ̀dá ètò tó kún fún ọgbọ́n ìmọ̀ àtòyé lórí ètò Ìfádùn lẹ́sìn lẹ́yìn tí máa pàdé ọkọ̀ òjọ̀kan àwọn bàbá aláwo tí wọ́n gbọ́ fa yanranyanran adífá bí ẹni wẹjú ọ̀sán pẹ̀lẹ́ bí ẹni tọ̀run bọ̀ tí wọ́n máa dífá tí wọ́n sì máa kífá táwọn máa kẹ́kọ̀ọ́ kíkún nípa Ifá tí wọ́n sì máa sọ ìtumọ̀ ohun tí Ifá bá wí àtòdù tó bá wù lójú ọpọ́n Ifá níkànnì Jígí Alára kẹrìnlélógún pẹ̀lú atọ́kùn ètò apèdè ara bí ẹni láyin Àrẹ̀mọ Rájí Àbáyọ̀mí aago kan ọ̀sán ní gbogbo ọjọ́ ìsinmi lètò yóò máa wáyé fún ìpolówó ọjà ẹ kàn sí kànnì Jígí Alára 08037120600 tàbí lórí WhatsApp +13473986409 Jígí Alára níbi tẹ́ ẹ ti ń wo ìkànnì Jígí Alára ìkẹrìnlélógún ìkànnì tó ta gbangba yíká ilé ta gbangba yíká oko. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Ìbà ọmọdé ìlú, ìbà àgbà ìlú, ìbà ọkùnrin ìlú, ìbà obìnrin ìlú. Ó ń lé mọ kágò kí n tó wọlé àgọ́ àlà, ewúrẹ́ tó wọlé tí ọ̀kágò àdẹran àmúso, ìran àwọn àgùntàn tó wọlé tí ọ̀kágò àdẹran àmúso. Mo sì bá ìlọ́kùnrin, mo sì bá ìlóbìnrin, mo sì bá gbogbo àwọn àgbààgbà. Ẹ má jẹ́ kí n fọ́ mọ̀gàmọ̀gà tútù àti dídùn ní kọ́ mọ́ tẹnu mi jáde. Àrẹ̀mọ Rájí Àbáyọ̀mí ló kọ mi, mo sì ń kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa tá a pè ní Ìfádùn lẹ́sìn. Ètò yìí níbẹ̀ la ti ń ṣe àlàyé àti ìfihàn gbogbo àgbáńláyé ohun tí Ifá ń sọ. Kí ni pàtàkì Ifá gan? Kí ni ìwúlò Ifá gan láwùjọ? Ǹjẹ́ Ifá sì ń sọ̀rọ̀ bíi tàtijọ́? Kí ni ìtumọ̀ odù kọ̀ọ̀kan lójú Ifá? Odù mélòó gan la ní? Mélòó la tún ní tó fi di iye tó dì? Kí ni ìtumọ̀ àti àlàyé kọ̀ọ̀kan? Lórí ètò yìí náà lẹ́tì máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nípa nǹkan tí Ifá sọ. Orí ètò yìí lẹ́tì máa gbọ́ gbogbo ẹ̀ tẹ́sí máa wò wá live and direct débi wípé odù tó bá súyọ lójú ọpọ́n Ifá gbogbo ẹ̀ náà látò ṣe àlàyé rẹ̀ fún yín. Àdójúkọ ìpèníjà tó ṣeé ṣe kówùkẹ́ni tó ní irú odù bẹ́ẹ̀ bá ní nínú ayé gbogbo ẹ̀ làá máa wá ọ̀nà àbáyọ sí lórí ètò yìí. Kí ló ṣe ọ́ tó fi ń sorí kọ́? Kí ló ń dùn ọ́ lọ́kàn tó kàkóṣòro tó wárò páyàn mọ́ ti ẹ̀ yàtọ̀? Ìkànnì Jígí Alára ẹni kó máa wò lórí ètò yín ètò wa Ìfádùn lẹ́sìn. Ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún là bọ́jọ́ gẹrugẹru là abẹ́rẹ́ kúkú ndùkú lóko lọ́tún lẹ́wọ̀n máa pàdé wa níkànnì yìí. A tún ti dé lónìí nù a sì ṣèbà lọ́wọ́ Olódùmarè a ti tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn onílẹ̀ a ti tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ ẹ̀yin àgbààgbà ẹ̀yin tẹ́ ẹ di òpó ilé ayé mú tí ẹ̀ jẹ́ ó yẹ ojú òní tì àgàrà òní dá yín o. A tún dé lónìí nù ẹ wá jẹ́ lórí ètò yìí lẹ́yìn tí máa pàdé ọ̀kan òjọ̀kan àwọn babaláwo tí wọ́n dífá bí ẹni wẹjú ọ̀sán pẹ̀lẹ́ bí ẹni tọ̀run bọ̀ àwọn tí wọ́n mọ oyún ìgbín nínú karahun. Ìyàtọ̀ owó ní ń bẹ láàrin babaláwo àti babaláriwo. Sójúlówó babaláwo sì kù mọ́ lókè ìpẹ́ àbí kò sí mọ́. Àwọn òòṣà lọ́lọ́kan òjọ̀kan tẹ́lẹ́dùà dá tó fi kún wa nílẹ̀ Yorùbá ṣé gbogbo àwọn òòṣà yẹn sì kù. Kí ni pàtàkì Ògún? Kí ni pàtàkì Ọbàtálá?
kí ni pàtàkì eégún gan lórí ètò ilẹ̀ ó ti máa gbọ́ ọ̀kan òjọ̀kan ìtumọ̀ tí kálukú ń bá wáyé. Eégún kí ni wọ́n wá ṣe, bí eégún bá jáde nígbà wáṣẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀, tán bá ní ẹ lọ bẹ Ògún lọ́wẹ̀ sí lágbájá kí ni wọ́n ṣe láyé ìgbà náà tí wọ́n fi ní kí wọ́n lọ bẹ Ògún lọ́wẹ̀ sí wọn. Ó yá orí adé lórí mi o, mo ti mọ látọ̀run wá, mo ti mọ àwọn tán dábàá fún tí wọ́n sọ pé orí adé lórí wọn. Àìmọye ọmọ ológo míì tí wọ́n bá ògo wáyé táyé sì pa ògo wọn dà tí wọ́n sọ dìdàkudà mọ́ wọn lọ́wọ́ nítorí pé kálukú tí wọ́n pe fálèké wọ́n ní kò sí nǹkan kan tí Ifá wí mọ́, ẹgbọ́n sí lóòótọ́ ni. Ǹjẹ́ àwọn òòṣà ǹjẹ́ tí wọ́n sì ń bínú, ǹjẹ́ wọ́n sì ń gbàgbẹ́, ǹjẹ́ ìwúlò wọn tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú gbogbo ọmọnìyàn? Ìwáyé wa, ìmọ̀ gbé ayé wa, ìmọ̀ láfojúsùn rere nínú ayé, ǹjẹ́ gbogbo ẹ̀ tiẹ̀ ní Ifá sọ? Ìwàlálàáfíà lórílẹ̀‐èdè àti láwùjọ, ǹjẹ́ Ifá sọ nǹkan kan ń pa rẹ̀? Ìfẹ́ láwùjọ wa, ìrẹ́pọ̀ láwùjọ wa, ìṣọ̀kan láwùjọ wa, ìtẹ̀síwájú àwùjọ wa, ǹjẹ́ Ifá sọ nǹkan kan ń bẹ? Elédùà rán kálukú síra wọn, èyí tó rán sí wa nílẹ̀ Yorùbá yìí ǹjẹ́ àti ẹ̀ ń kà kún? Ṣé ẹ̀sìn kò ti gba Ifá lọ́wọ́ wa? Ẹ̀sìn àti àṣà ṣé kò yàtọ̀ síra wọn? Kí lẹ̀sìn gan? Kí ni àṣà gan? Kí ni ìtumọ̀ Ifá gan? Kí ni ohun Ifá gan? Orí ètò yín ètò wa Ìfádùnlẹ́sìn ilẹ̀ ti máa gbọ́ níbẹ̀ láti máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìtumọ̀ báyìí léwé eléyìí ń jẹ́ nígbà wáṣẹ̀. Bí èèyàn bá ń roko lọ́wọ́ nínú oko bó bá sì sára rẹ̀ ládàá, àwọn bá wa wọn á jẹ́ ìwé Akíntọ́lá ń wò rà báyìí wọ́n sì kan omi Akíntọ́lá sójú ẹ̀, ẹ̀jẹ̀ tí ń jáde lójú ẹ̀ sọ ẹ̀jẹ̀ náà ò ní jáde mọ́. síwé Akíntọ́lá àgbà wáṣẹ̀ sóun náà ló sì wà dàsìkò yìí. Bí èèyàn bá ní àwọn ìpèníjà kan wọ́n á ní lọ mú ewé yìí kó o fi kúnra wọn, bó bá ti fi kúnra wọn ìtumọ̀ táwọn ewé náà ó sì máa ṣe lágọ̀ọ́ ara wa yóò sì ní ìtumọ̀ tó dáa. Ẹ má jẹ́ akó ogbó ẹ̀ dànù, ẹ má jẹ́ akó ogbó ẹ̀ dànù. Àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó sì wà bíi tìgbàanì. Àwọn àgbààgbà tí wọ́n di òpó àṣà mú, Olódùmarè abẹ́ọ́ ní wákàtí Elédùà mọ́ ti ka wọn kúrò ńlẹ̀, jẹ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́. Torí pé èmi á máa sọ kí nípa gbogbo àwọn tí wọ́n máa ń wò wá níkànnì Jígí Alára yìí, bó bá ní ìbéèrè kan, àwọn ìpèníjà tó níhun, ìmọ̀ràn lọ́rọ̀ ẹlòmíín gbà. Ìmọ̀ràn wọn kò sọ fún wọn pé èyí ni wọ́n ń ṣe é léyìn, kí ni pàtàkì èèwọ̀ gan? Ǹjẹ́ kì í ṣe ìpèníjà tó ń rí èèwọ̀ ló jẹ́? Kí ni wọ́n ń pè ní èèwọ̀? Kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni nǹkan tó bá ìṣẹ̀dá tiẹ̀ mu? Irú aṣọ wo náà ni kó o mọ̀ wọ̀, ìwo náà ni kó o mọ̀ wọ̀ mọ́? Tó gbàgbọ́ wípé superstition ni wọ́n ń sọ yẹn o, èrò tiwọn nìyẹn o. Ṣùgbọ́n láti wákàtí àtàsìkò lọ lórí ètò yín ètò wa Ìfádùnlẹ́sìn ní kẹ́ ẹ máa wò, ẹ ó sì rí wípé yóò sì wá láǹfààní iyebíye. Bẹ́yìn náà bá ní ìbéèrè abẹ́ ní ọ̀kan òjọ̀kan ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fi fún wa lórí ètò yìí, àní kan ò sí ńbẹ̀, ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sáwọn nọ́mbà tẹ́ ń wò lójú móhùnmáwòrán tó. Ìtàrùkù awo ìtàrùkù, ìtàrùkù awo ìtàrùkù, ìtàrùkù tátátá adíá fúngbà, ìgbàansáwòrò di Ọ̀yọ́ lọ́jọ́sí ìgbárúlá ìgbárùkàn ìgbárùsùtà àkìsáàkì. Elédùà yóò jẹ́ kí gbogbo wa kárí ìgbà tó dáa lò. Ìkànnì Jígí Alára yìí ìkànnìlélógún ètò tó lápọ́njá ló kọ àwọn lẹ́ẹ̀kan tí wọ́n di ìkànnì mú káàkiri àgbáńlá ayé, ló kọ Adéọmọadé Ọmọbánkọ́lé tí wọ́n jẹ́ ọ̀gá àgbà, ló kọ gbọ́ àwọn ọ̀gá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Mú kí n káàbọ̀ sórí ètò ńlá bá a sì jọ mọ òwúrè 20 ọdún lónìí gbẹ́ngbẹ́ng lòkè òkè gbẹ́ngbẹ́ng, 30 ọdún lónìí gbẹ́ngbẹ́ng lòkè òkè gbẹ́ngbẹ́ng, alábára níka orogoro níka ìka ní ìka jà eriwo òjì ìwòwò okò ọ̀tá òní báwa tiwa ló máa bọ̀ ọ̀tá wa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló nítumọ̀. Bàbá dáfà ìjì ògbè fún yàn, bàbá dáfà òtórúpọ̀ méjì tí wọ́n dáfà gbogbo àwọn Ifá lọ́lọ́kan òjọ̀kan yìí tí wọ́n bá dá fún yàn, kí ni ìtumọ̀ rẹ̀? Kí ló ṣe é ṣe kó jẹ́ ìpèníjà tẹ́nìyàn máa bá pàdé inú ayé? Kí ló ṣe é ṣe kó jẹ́ pé èèwọ̀ tẹ́nìyàn ò gbúdọ̀ ṣe? Ìkànnì Jígí Alára yìí ni kẹ́ ẹ máa wò lóòrèkóòrè, Jígí Alára 24 lábẹ́ aláṣẹ àtolùdarí Adéọmọadé Ọmọbánkọ́lé. Ìkànnì aṣàgbékalẹ̀ ó ti di ògo àgbáyé. Ìkànnì Jígí Alára 24 ó ti di ògo àgbáyé. Àwa ní bàbá gbogbo wọn, àwa ò gbàràdá, àwa gangan lára. Àwa àgbàràdá, àwa gangan lára ni mo fi ń sọ fún wa wípé àní kan ò sí pátákó lọ̀gá páálí
káàkáà pátá kì í ṣẹgbẹ́ kókókó òrókò ọ̀tún lẹ́yìn máa bá ìkànnì Jígí Alára 24 mo kí yín mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ní ìbéèrè abẹ́yìn náà ní ìwádìí kan tẹ́ ẹ fẹ́ ṣe lórí ètò yìí gbogbo ẹ̀ ní kẹ́ ẹ máa bá wa fọkàn tẹ̀lé bẹ́ẹ̀ ṣé ń wò wá níkànnì yín nọ́mbà tẹ́ fi bá wa sọ̀rọ̀ lẹ́ ń wò ó ló kọ́ gba àwọn lọ́wọ́ bọ́tìnì àti gbogbo àwọn ọ̀gá tá a jọ wà níkànnì lẹ́ni ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Ìfádùn Lẹ́sìn ètò tó lápọ́njá ètò tó lágbangba kárí ayé ètò tá a ti ń ṣàlàyé ọ̀kan òjọ̀kan ìtẹ̀síwájú nípa ìṣẹ̀ṣẹ̀. gbogbo mùtúmùwà ẹja àjọ máa gbọ́ ìkànnì Jígí Alára 24 ètò tó ń fúnni nímọ̀ tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń lani lọ́yẹ̀ tó ń jámọ̀ nípa Ifá Ìfádùn Lẹ́sìn ètò yìí lárinrin o Ìfádùn Lẹ́sìn ètò yìí lárinrin o Ìfádùn Lẹ́sìn ètò yìí lárinrin. Ìfádùn Lẹ́sìn ètò kan tó lálẹ́ wò níkànnì Jígí Alára 24. Ifá lọ́ba tó ṣàlọ́sìn ọlọ́run tẹ́ni à ń gírèlé adífá fún mo tó yangàn tí ń ṣọmọ bíbí inú àgbọ́nirègún ẹbọ ni ó máa mú ṣe ó sì bẹ́bọ̀ ń bẹ̀ orúbọ Ifá tó yangàn ni mo fi yangàn Ifá tó yangàn ni mo fi yangàn ẹni bá ní fa ò tó yangàn kó lọ rè kọ́fá Ifá tó yangàn ni mo fi yangàn. ẹni bá lòwú ò tẹ́rù èyí tí ó fi tọ́ná lásán ló mú. Ìfádùn Lẹ́sìn ètò tó kún fọ́fọ́ fún ọgbọ́n ìmọ̀ lóríṣiríṣi nípa Ifá olókun asọ̀rọ̀dayọ̀. àjọ máa gbádùn ètò níní ó ti yá. ètò Ìfádùn Lẹ́sìn. lórí ètò yìí lẹ́ ó ti máa pàdé àwọn babaláwo ojúlówó tí wọ́n máa dífá kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa Ifá tí wọ́n sì máa tún sọ ohun tí Ifá bá wí òun odù tó bá wà lójú ọpọ́n Ifá fún wa. ètò tí ò ṣe máa wò ré o torí pé ọgbọ́n sodo sínú ẹ̀ lọ́pọ̀ yanturu. Àrẹ̀mọ Rájí Àbáyọ̀mí la tọ́kùn ètò níkànnì Jígí Alára 24 ní aago kan ọ̀sán ní gbogbo ọjọ́ ìsinmi. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 08037120600 tàbí WhatsApp sórí +134 739 36409. Ìfádùn Lẹ́sìn kò ṣe máa wò ètò. Elédùà tó dá ewé àtegbò ó mọ̀ pé ewé àtegbò ó níbi tí yóò ti máa wúlò. Elédùà tó dá ewé àtegbò àti gbòǹgbòógì gbogbo wọn pátá ló níbi tí wọ́n ti wúlò fún ìtẹ̀síwájú ìrìn àjò gbèsè ayé wa. ọ̀kan òjọ̀kan babaláwo tẹ́wọ́n máa bá pàdé lórí ètò yìí tí wọ́n máa ṣe àlàyé ọ̀kan òjọ̀kan àwọn òòṣà nílẹ̀ Yorùbá tí wọ́n máa ṣe àlàyé ẹ̀ fún wa gbogbo wọn pátá la ti wádìí wọn wò tá a sì mọ̀ wípé èyí tí wọ́n bá tú Elédùà ń bá wọn tú èyí tí wọ́n bá dè Elédùà ń bá wọn dè ni mo fi ń sọ fún ẹ pé bí ìwọ náà bá ní ìpèníjà kan òǹkálukú wa ń dúpẹ́ ní gbogbo àwọn tí wọ́n ti ń wò wá níkànnì ẹ bá ti wo ọ̀kan òjọ̀kan àwọn ètò tá a ṣe àgbékalẹ̀ wọn níkànnì gbogbo wọn pátá ni wọ́n níbi tí wọ́n ti ń wúlò sójú ọjà ní káwí ni ìṣẹ̀ǹbáyé ní káwí ni ọ̀tọ̀pọ̀n àti ọ̀kan òjọ̀kan àwọn ètò míì tó fi wá lórí àgbà ọ̀jẹ̀ igelango ètò ọbànba tíré ba ètò tó lágbangba yíká àgbáńlá ayé ètò tí mo pè ní Ìfádùn Lẹ́sìn tí ọ̀gá wa Adéọmọdé Adébánkọ́lé ṣe agbátẹrù ẹ̀ ó yẹ já lọ́nù ẹ̀mí ọ̀rọ̀ fún tòní etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ojú tẹ́ ẹ fi ń wò mí ojú yín kò ní fọ́ ajá lọ́nù ẹ̀mí ọ̀rọ̀ lórí ètò yín ètò wa Ìfádùn Lẹ́sìn a tún ti jáde lónìí nínú òde eré là ń rè o gbogbo ọ̀kan òjọ̀kan àwọn babaláwo tẹ́ wá bá pàdé lórí ètò yìí àwọn ṣe wá láwọn tó fi jẹ́ pé ọ̀tá ńláńlá ń lérí jẹ́ àbàtà ńláńlá bá mọ̀dò lódìdí báyìí lólúgbó fi ìpín ta èrò ọ̀nà lọ́rẹ̀ orí ńláńlá lẹ́ẹ̀dẹ́ tèmi àti gbogbo wa là ń là bí ẹlẹ́wì odò tá a fara ṣàdébí ti ṣẹ̀ṣẹ̀ fún ọ̀wọ́n ní aṣẹ́gi lájẹ̀ ẹ̀la ìwúrí ọmọ àlàkólà sọ̀rọ̀ agbègbè káwọn gbègbè kan tí gbogbo wọn gorí ìrókò tí wọ́n ń pariwo ajé tantan alájẹ ní òní làkínú obì ní gbogbo àlàálà bí ẹlẹ́wì odò tára ajé jẹun ẹjá máa wo ìkànnì Jígí Alára 24 ẹ rí i pé gbogbo ntẹ́ ẹ fẹ́ gbọ́ gbogbo ntẹ́ ẹ fẹ́ mọ̀ lójú kan ló wà nípa àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá nípa àṣà àti gbogbo nǹkan táwọn babaláwo wa tí wọ́n jẹ́ ojúlówó tí wọ́n gbé lọ́wọ́ ṣẹ́bù pé kò ṣeé ṣe kó má sí èpò nínú àlìkámọ̀ ṣùgbọ́n nílànà ilé ìta gbé lọ́wọ́ yìí àwọn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ntẹ ẹnikẹ́ni tó jẹ́ babaláwo tí ẹ bá ti bá pàdé lórí ètò yìí tí wọ́n sọ ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ ìṣítí tó ń ti mọ̀ràn fún wa ojúlówó ni gbogbo ẹ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ ẹni mo fi ń sọ fún wọn yín pé àwa ò gbàràdá àwa gangan lára iná sì jóná lọ ẹlẹ́tìrìkì wàá bá àtùpà ọ̀gá lọ̀gá ò máa jẹ́ ìkànnì Jígí Alára àwa ni bàbá gbogbo wọn ẹ ṣé púpọ̀ o ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá wò ẹ jẹ́ ká lọ wo àlàkalẹ̀ bí àwọn ètò yóò ṣe lọ gẹ́gẹ́ bí mo ṣe tò ó lẹ́sẹẹsẹ ṣàbà kí wọ́n sọ fún yín lórí ètò yìí ẹ ó pàdé babaláwo tí wọ́n dífá tí wọ́n mọ̀fá tí wọ́n mọ ohun tí Ifá ń sọ
ẹ pàdé babaláwo tí wọ́n ṣe àlàyé ìrírí wọn fún wa nípa ọ̀kan òjọ̀kan àwọn òòṣà ilẹ̀ Yorùbá. Lórí ètò yìí ẹ ó pàdé ọ̀nà àbáyọ tá a mọ̀ wá sí èyíkéyìí ìpèníjà tí Ifá bá wí. Ẹni tí wọ́n dá fa òtúrá méjì fún, tí wọ́n dá èyí báyìí fún, tí wọ́n dá tọ̀hún fún, orí ètò yìí náà lẹ́ẹ̀tì gbọ́ gbogbo ẹ̀. Lórí ètò yìí lẹ́tọ̀ wa máa pàdé àwọn àgbààgbà, àwọn ọ̀dọ́ àsìkò yìí tẹ́lẹ̀dùn à ń kún nídìí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Àwọn àlàkalẹ̀ lọ́lọ́kan òjọ̀kan àti ìtumọ̀ Ifá àti ẹ̀kọ́ Ifá àti ìwúlò Ifá gan-an láwùjọ àti àǹfààní tí Ifá ń ṣe láwùjọ àti wípé gbogbo àwọn èèyàn tí wọ́n ní ká lọ rèé kó fá dànù ẹgbẹ́ sí ká kó dànù sí ká dànù nǹkan tí wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yé tí wọ́n fi gbà lọ́wọ́ wá ń dè òní àwọn èèyàn wọ́n mọ̀ tí ń celebrate ẹ̀ jù wá lọ báyìí àwa tá a wá léegun tá a lọ Bàtálá tá a lọ Ọ̀rúnmìlà tá a ní Yemọja tá a ní gbogbo àwọn nǹkan wọ̀nyí bó o làwa ṣe ń ṣe àmójútó rẹ̀ lọ́dọ̀ tiwa sí bó o ló ṣe wúlò lọ́dọ̀ tiwa sí kí ni ìtumọ̀ ajé olókun kí ni ìtumọ̀ wọ́n rí ọba aṣẹ́gilájẹ́ kí ni ìtumọ̀ eégún kí ni ìtumọ̀ òòṣà ńlá nílẹ̀ Yorùbá wọ́n yí àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀kan òjọ̀kan ìmọ̀ràn tó ń tìṣí tì míì àti ìwúlò míì táwọn òòṣà yìí ń wúlò fún gbogbo ẹ̀ pátá lẹ́mọ̀ gbọ́ lórí ètò yìí ló fi jẹ́ pé gbogbo ẹni tí ẹ bá wò níkànnì Jígí Alára 24 yìí gbogbo wọn pátá ojúlówó ni wọn àwa ò mọ̀mú lòmù àní fò ní báwo la wa jẹ́ èyíkéyìí ohun tá a bá gbé dání ẹ gbà wípé a ti wádìí ẹ̀ wò a sì mọ̀ wípé wọn ò ní dójú tì wá gbogbo ohun tá a bá sì dáwọ́lé níkànnì Jígí Alára lẹ́dùn àní kó máa kó wa ẹ máa wò ó ẹ máa ṣíà ẹ̀ débi wípé kí wàá yóò rí i pé Ifá ń bẹ o òòṣà ń bẹ o Ọbàtálá wà Iyemọja wà eégún wà ó ṣeé ṣe nínú àwọn àlàkalẹ̀ ètò yìí lẹ́ẹ̀tì gbọ́ ìtumọ̀ ọ̀kan òjọ̀kan àwọn òòṣà wọ̀nyí àti ìtumọ̀ odù Ifá kọ̀ọ̀kan ìwúlò rẹ̀ nú ayé wa àti àwọn àǹfààní míì tẹ́ ẹ mọ̀ jẹ́ta ò lè kà tán lórí ètò yìí ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá etí náà ò ní di a máa gbọ́ra wa láyọ̀ láyọ̀ a máa wòra wa láyọ̀ láyọ̀ ẹ kó tán nú ayé gbogbo àwọn tá a dìjọ́ ń wòra wa yìí òṣì ti tán ìnira ti tán ìfọkànbalẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìgbáyé ìrọ̀rùn òun ló kù tá a dìjọ́ máa fi lò gbà mo ṣe bá gbogbo ẹ̀yin àgbààgbà mo ṣe wá gbogbo ẹ̀yin tí ẹ di òpó lé ayé ẹ má jẹ́ ń sì wí ẹ má jẹ́ ń sì sọ́wọ́ ọmọdé ni mí wọn láyà akẹ́bọ́jẹ́ mélòó lára mi ọlá àti ẹ̀yin àgbààgbà náà ni mo fi ń yan mo kí Olódùmarè tó jẹ́ kó ṣeé ṣe fún wa mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń dúró tì wá bẹ́ẹ̀ ṣe ń pè wá láwọn orílẹ̀-èdè tẹ́ ń pè wá láwọn ìlú sí ìlú tẹ́ ń pè wá láwọn ìpínlẹ̀ sí ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ sí ìjọba ìbílẹ̀ wípé lọ́dọ̀ tiwa ohun tá a gbé lọ́wọ́ rèé tá a sì mójútó tá a fọwọ́ rẹ̀ hẹ̀n yẹn mú sẹ́yìn náà fọwọ́ rẹ̀ hẹ̀n yẹn mú òòṣà alẹ́ yín sẹ́ẹ̀tì torí ẹ̀sìn kẹ́ ẹ lọ kéégún dànù torí ẹ̀sìn kẹ́ ẹ lọ kófá dànù torí ẹ̀sìn kẹ́ ẹ lẹ́ẹ̀ṣin nǹkan kan mọ́ ẹja sàmójútó gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wúlò fún wa púpọ̀ ojú òsì ní tiwa ẹja lọ pàdé babaláwo tá a tún gbé wá lórí ètò fún tèmi kí wọ́n tún ṣe àlàyé fún wa lọ́rìn kìnìún ohun tí yóò jẹ́ pàtàkì dáńpẹ̀ ní ìfádùn lẹ́sìn gan ẹ̀dáfà. tọ dábọ̀ bọ́lájú kọ́ mi rìnlá padàbọ̀ Ọ̀rúnmìlà Àjàní ẹlẹ́rìí asọ̀rọ̀ dayọ̀ fáyẹ̀tẹ̀ dúdú àtẹ̀wọ́ ọ̀rọ̀ ajẹ́pọ̀ mọ̀pọ̀n atúnrẹ́ ẹni tí ò sùn àṣẹ ọ̀dọ̀dọ̀ tí ń dun orílẹ̀ mẹ́rẹ̀ kó má bàa ṣe fún àtúbàjá ẹ̀mẹ́jẹ̀ àlùlọ asánkalẹ̀ fúlàgbòrò lọ pẹ́ gírà dábọ̀ Ọ̀rúnmìlà kò fi èdè náà Ifá kò fi èdè kún kò fi èdè ọgbàrá kó bá ní sí o dábọ̀ kúráǹgù dábọ̀ kò fi èdè ọmọ kékeré wọn kì í dọwọ́ bójú kí wọ́n purọ́ o àwọn àgbàlagbà náà wọn kì í dọwọ́ bójú kí wọ́n purọ́ dábọ̀ kò fi èdè náà Ọ̀rúnmìlà kò fi èdè kún kò fi èdè ọgbàrá kó bá ní sí o dábọ̀ fóònù tiri ọ̀la ẹ̀rí bẹ̀ ẹni ń babaláwo ti fa ọ̀rọ̀ nù iwájú ọpọ́n. bàbá ẹ ní sùúrù ẹ dákun ẹ má bínú ẹ dákun ẹ má bínú ẹ gbé sókè ẹ gbé kinní sókè kinní tẹ ẹ gbé lọ́wọ́ kí ni wọ́n ń kó kọ rẹ̀. ó ní à ń pè ní apẹ̀pẹ̀ a sì tún máa ń pè ní ọ̀pẹ̀lẹ̀. apẹ̀pẹ̀ tàbí ọ̀pẹ̀lẹ̀ àbí ọ̀pẹ̀lẹ̀ òní à ń bọ̀ lórí rẹ̀ ìjà dáfá náà kákẹ́kọ̀ọ́ fa. iwájú ọpọ́n ó gbọ́ ẹ̀yìn ọpọ́n ó gbọ́ olùmúlọ́tún ọlọ́kùnrin lọ́sì àárín ọpọ́n ìta ọ̀run ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí bá a fẹ́ mọ lójú àrínà sẹ́nu fọ́rùn tòkútélé òjijì báyìí lájẹ̀ wọn o abẹ́ àmì ìgbẹ́kùn ọmọ rẹ̀ kó mọ tàtí rẹ̀ ó bá a fa mẹ́lẹ́sì àrìn wàá báyìí ló gírí ń ta òyì báyìí ló mi ẹkùn pé lẹ́dùnmọ́ rẹ̀ bàbá bá mi ìbà ìyá mi bẹ́ẹ̀ tó láì bá o
èèyàn aláṣepọ̀ ibà olúwo mi ibà ìyá nípa mi ibà ojúbọ̀nà mi ibà kíbà mi ṣe àdásí ní ìhùnà ibà ọgbọ́dọ̀ ọmọ bíi èkó ló bá júbà ilẹ̀ mọ́la fún kíbà mi ṣe o kò sí ń ta sí ní kọ̀kọ̀ tójú ọlọ́run tó dúwá fún jẹ́ mi tí ń sọ ọmọ ọ̀sán kò sí ń ta sí ní kọ̀kọ̀ tójú ọlọ́run tó dúwá fún jẹ́ òwò tí ń sọ ọmọ òrùsà ọ̀rọ̀ kọ̀kọ̀ ifá ní ẹjọ́ ẹ̀sìn gbangba gbogbo tó bá wá sásì kọ̀kọ̀ kẹwàá làhà mọ́ fèrè pebi mọ́ fèrè kẹwàá wòfin àwòfin báyìí náà ní ti kàró jífà dídá àdáṣe àdáríkìfà àdáníṣe ló tún fẹ́ kéré ọ̀bàrà ni kò sí ifá mọ́ kómi níye tèmi lọ ọ̀bàrà ni kò sí. ifá ní òbí tiẹ̀ lẹ́ẹ̀gbọ́ tẹni ẹlẹ́ni ṣègbélédùmarè ní bá ní gbọ́ tolúwa rẹ̀ ifá fẹ̀mílẹ́gẹ́ ní sáwọ́ lọ sóde ìwòyí fẹ̀mílẹ́gẹ́ òde àwọ̀ lóde ìwòyí gbogbo wa lábàárẹ̀ ní mọ́jà àwúrọ̀ ilé àtọ̀nà wa ta fi sílẹ̀ sí dáadáa lábàárẹ̀ ńlẹ̀ o àdúrà ó gbà o ire wa yóò tọrùn o mo ṣe ẹ̀làbọ̀rú mo ṣe ẹ̀làbọ̀ yìí mo ṣe ẹ̀làbọ̀ ṣiṣẹ́ o. gbogbo àwọn tí ò wá sìn wọn padà bọ̀ àsìn. nítorí kò sí gbogbo ìdílé kọ̀ọ̀kan tí ò lẹ́sìn títí ẹ̀ wọ́n kàn gbé lérí àwọn nǹkan tí wọ́n gbé lérí o gbọ́dọ̀ bá wà àwọn tó tún gbé lérí o tẹ́ bá tún wo kọ́nà wọn wọ́n tún bá fa jẹ ìkọ̀kọ̀ wọn nẹ́kọ̀ọ̀kọ̀ wọn wọ́n bá fa jẹ wọ́n bá fa nù kódà táwọn gan tẹ́fà ifá o lè wọ gbófá ẹ̀ẹ̀kan o lè lọ́mọ́kàwé ní ìgbòho mo yẹ tẹ́fà lẹ́ẹ̀mejì kí ló ní tó fẹ́ tẹ́fà lẹ́ẹ̀mejì nígbà tó bá ti lè wọ rẹ nítorí o lè tẹ́fà kó má lè wọ̀ nítorí o lè ní nǹkan tẹ́lẹ̀ dà rèé jẹ tó bá sì ti tẹ́fà dandan ní ẹlẹ́dàá rèé ó sọ wípé nǹkan báyìí lòun ò fẹ́ ìwọ nígbà bá ti wá sọ fún ọ ìwọ wá ní kó o máa rìn ní bèbí rẹ tó o bá wá rìn ní bèbí rẹ ó kù sọ́wọ́ rẹ inú ọ̀gá ara rẹ ló ti mọ̀ pé kíní kan máa wọn nínú yàrá kan wọ́n sọ wípé wọ́n ní kíní àti kíní kan bá ń jẹ wọ́n ní kalẹ̀ nínú ní ń jẹ àwọn. bẹ́ẹ̀ bá tẹ̀fá ìtẹ̀fá wọn jẹ́ kó mọ ìwọ rẹ̀ tó o gbọ́dọ̀ ó kéde sí èmi mẹ́wọ́ ti tèmi ìdọ́dọ̀ yín ní ìsinmi ayé kẹ́ gbé nǹkan kalẹ̀ pé mo fẹ́ lò àbí rè pé ṣé kíní wà bẹ́ẹ̀ ṣé kíní wà bẹ́ẹ̀ ṣé yìí wà bẹ́ẹ̀ tẹ́ bá ti ló wà bẹ́ẹ̀ kẹ́yìn sì máa lò kọjá pé ẹ̀ fi ń rówó tẹ́yìn bá lò ẹ̀ mọ̀ pé ẹ̀ ní lò tẹ́yìn sì ń lò tẹ́yìn fi ń rówó ẹ̀ bá ń gbé mi. ẹ káàbọ̀ padà gbogbo mọ̀túnmọ̀ àtúnwò wá kárí ayé àwọn èèyàn ti ń pè á wọlé ẹ má ti pè wá á láǹfààní àti bára wa sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nọ́mbà tẹ́ ń wò yẹn náà ní kẹ́ sáta kẹ́ máa tọ̀ ẹ rí i pé àǹfààní pọ̀ ń bẹ ẹ káàbọ̀ padà ó yá títí ìgbà míì tátùdìjọ́ máa pàdé ọ̀kan òjọ̀kan àwọn abaláwo tí wọ́n ti balẹ̀ tí wọ́n ti lápárí tí wọ́n sì mọ̀mú lóhùn. ẹ já lọ nínú ẹ̀mí ọ̀rọ̀ fún tààkò yìí ká sì lọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ tó jiná kó oroko nípa àṣà àti ìṣẹ̀ṣe àti ifá nílẹ̀ Yorùbá.